ìbùkún rẹ̀ ń dẹ́rù bà yín, ẹ má jẹ́ kí ọkàn yín bàjẹ́, gbẹ́kẹ̀lé títí ewu yóò tán. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba tó ràn wá lọ́wọ́, tó jẹ́rìí ara rẹ̀ nínú ayé wa. A sọ pé a máa wá sórí ètò ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú bàbá wa, ṣùgbọ́n rírò ní tènìyàn, ṣùgbọ́n ṣíṣe ni ti Ọlọ́run ọ̀gá ògo. A dúpẹ́ fún àánú tí a rí gbà lónìí. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ẹ̀yin tẹ́ ń wà lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yìntẹ́ tún ṣe máa wò wá nílé ní orí ètò Ohùn Àwọn Kérúbù lórí ẹ̀rọ ojúkà ọkọ̀. Ẹ̀yin tẹ́ ń wò wá ní Dublin, tẹ́ máa wò wá ní Nàìjíríà, tẹ́ máa wò wá ní Canada, tẹ́ máa wò wá ní England, tẹ́ máa wò wá káàkiri, mo kí n káàbọ̀ sórí ètò tòní. Lórúkọ Jésù, a ó rí àánú gbà, a ó sì ṣe rere. Ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ Kérúbù àti Séráfù àtàwọn ọ̀rọ̀ mìíràn tó farapẹ́, òun ni àwọn nǹkan tí à ń gbé yẹ̀wò lórí ètò Ohùn Àwọn Kérúbù ní ti rédíò ni àti ní èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Òun ni àwọn nǹkan tí à ń gbé yẹ̀wò. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Mo kí n káàbọ̀ sórí ètò yìí, a ó rí àánú gbà, a ó sì ṣe rere lórúkọ ti Jésù Kristi. Ẹ lọ sórí péjì àwọn Kérúbù concept, ẹ like, ẹ share, ẹ comment, ẹ follow. Gbogbo ohun dáradára ẹ ní àǹfààní láti ṣe sí orí ètò tòní. Ẹ dẹ̀ ní àǹfààní láti pè wọlé lórí ètò tòní gẹ́gẹ́ bí a ti máa ń ṣe. Ṣùgbọ́n tá a bá ti pè wọlé, jẹ́ ká sọ̀rọ̀ níwọ̀ntúnwọ̀nsì torí àwọn ẹlòmíràn tó bá ti fẹ́ pè. Tá a bá dẹ̀ ti fẹ́ pè wọlé, jẹ́ ká yí fóònù wa lọ́lẹ̀ kí gbogbo ẹ̀kọ́ wọn bá máa kọlu ra wọn, kí nẹ́tíwọ̀kì yẹn kó lè dúró girigiri. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa lónìí, àwọn ni alága fún ìjọ Cherubim and Seraphim Church Agbọ́jésù Conference ní ìpínlẹ̀ Ògùn. Àlọ́wọ́dì wọn o, alọ́bẹ̀ wọn ni alọ́bẹ̀ wọn kọ́ wá sórí ètò tòní ni. Bàbá wa nínú Olúwa, bàbá ẹni ọ̀wọ̀ ọlọ́lá jùlọ Special Apostle Prophet Dr. Samson Olú Adéníjì JP, àwọn ni àlejò wa. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ ṣé àdúpẹ́. Ìjọ lọ́wọ́ àlàyé ńkọ́? Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìdílé ńkọ́ ń bẹ̀? Àlàáfíà gbogbo wa wà. Ṣíṣe Olúwa ń tẹ̀síwájú. Àdúpẹ́ Olúwa ń ṣeun. Bàbá wa ẹ bá káwọn ènìyàn wa nílé. A kí gbogbo ojú tó ń wò mí, a tún kí gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé ní Nàìjíríà, lókè òkun. À ń kí gbogbo wa pé a kú ìrọ̀lẹ́, a kú àṣálẹ́, a kú ìyálẹ̀ta, ẹ káàárọ̀, ẹ kú àsán ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní àkókò tí ó bá bá yín. Orúkọ tèmi ni Special Apostle Prophet Samson Olú Adéníjì, tí mo jẹ́ alága fún ìjọ Agbọ́jésù ní ìpínlẹ̀ Ògùn. Bàbá wa, ó dà, bàbá wa ká tó bẹ̀rẹ̀ nǹkan yẹn fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run wa pé ẹ ṣé, ẹ dára sí wa. Orúkọ Jésù, orúkọ Jésù, àmín. Orúkọ ńlá Jésù, àmín. Ọlọ́run gba ọpẹ́ wa. àmín. À ń lọ sínú ètò tòní, Olúwa ṣíwájú wa. àmín. Ọkàn tó fẹ́ gbọ́ wa, tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run pèsè ọkàn wọn sílẹ̀. àmín. Bá ọkàn wa pàdé. àmín. A fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹ̀yin ni Ọlọ́run, Olúwa jẹ́rìí ara yín. àmín. Gbogbo etí tó ń gbọ́ ètò yìí, gbogbo ojú tó ń wo ètò yìí, ó yẹ ẹdẹ ní ìgbàlà, àmín. ẹdẹ ní ìtúsílẹ̀. àmín. Ikọ̀ àti ìríjú yín tẹ́ ń lò fún ètò yìí, má jò ó dànù, má jò ó ṣègbé. àmín. Kún iṣẹ́ ẹ̀ lọ́wọ́, àmín. ránṣẹ́ yìí lọ́wọ́, àmín. jẹ́ ó máa tẹ̀síwájú, àmín. káyìn ọ́, àmín. kágbégbá ọpẹ́, àmín. ògo ni forúkọ Ọlọ́run. hallelujah. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí bàbá wa. Ẹ ṣé olóòtú. Mo ní orí ọ̀fẹ́ láti wà níbi ìsọjọ́jọ́ mẹ́ta tí Agbọ́jésù ní ìpínlẹ̀ Ògùn ṣe lórí Níṣòkòrè lórí omi ní ìlú Abẹ́òkúta. A sì rí àwọn iṣẹ́ àkànṣe àtàwọn ribiribi tí Ọlọ́run gbà ṣe. Àwa kọ́ la pè yín síṣẹ́ gẹ́gẹ́ bí alága ní ìpínlẹ̀ Ògùn fún ìjọ Agbọ́jésù, gẹ́gẹ́ bí alága fún ìjọ Agbọ́jésù ní ìpínlẹ̀ Ògùn. Níbo ni iṣẹ́ dé dúró? Ẹ ṣé olóòtú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mú wá sí ìrántí ní Nọ́fẹ́mbà ní ọdún tó kọjá lọ́hùn-ún. Ńlá ní orí ọ̀fẹ́ láti ṣe ìsọjí ìta gbangba nílùú Abẹ́òkúta láti fi hàn yí pé ìjọ Ajíhìnrere òun ni ìjọ Agbọ́jésù, pé a kì í ṣe ìjọ tí ó kàn jẹ́ pé inú ilé àbí ètò tàbí onìkan ni wọ́n gbójúlé, ṣùgbọ́n a tún ń ṣe ìkéde gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe fi lélẹ̀ fún wa. A sì ń ṣe ìpolówó ìhìnrere káàkiri àgbáyé. Bákan náà, bí tí gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè olóòtú, iṣẹ́ ò tí ì dúró, iṣẹ́ tí ń tẹ̀síwájú. Iṣẹ́ sì ń tẹ̀síwájú. Ní pàtàkì ní Ogun State.
torí pé Ogun State jẹ́ ọ̀kan gbòógì lára ẹ̀ka agbọ́jésù káàkiri àgbáyé tí Ọlọ́run ń jẹ́ kí ó tẹ̀síwájú, a sì ń tẹ̀síwájú lọ. Ní pàtàkì à ń ṣe oríṣiríṣi àwọn ètò. Láìpẹ́ yìí la ṣe seminar àti workshop ní àpapọ̀ agbọ́jésù l'Ogun State tí a pè àwọn olùdánilẹ́kọ̀ọ́ láti wá dáwọn èèyàn wa lẹ́kọ̀ọ́, láti wá lè fi hàn pé kí olúkúlùkù lè tẹ̀síwájú nínú ìjọ tó ti wá, kí ẹ̀ka àjọ wa kó má wà lẹ́yìn láàárín gbogbo ẹ̀ka Kérúbù àti Séráfù tí bàbá wa Mósè Orímọládé dá sílẹ̀ fún ìtẹ̀síwájú, pé kán lè máa ní ìdálẹ́kọ̀ọ́, torí pé Bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbé nítorí tí wọn kò ní ìmọ̀. tó à ń fi ẹ̀kọ́ ọ̀mọ̀ ìkọ́ àwọn ènìyàn wa lóòrèkóòrè láti lè jẹ́ kí wọ́n tẹ̀síwájú. Ní a ti sọ iṣẹ́ ìdálẹ́kọ̀ọ́ èdè kọ́tálè lẹ́yìn tá a ṣe ní oṣù kẹta ọdún la ṣe kan, láìpẹ́ yìí náà àtúnmọ̀ àtúnṣe ìmíì. ìyẹn ni pé kọ́tálè ni ìdánilẹ́kọ̀ọ́ yìí fáwọn ìjọ tó wà lábẹ́ agbọ́jésù l'Ogun State tí a dẹ̀ fẹ́ kí ó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ kí àwọn èèyàn wa lè ní ìmọ̀ sí àti síwájú sí. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Àmín. Kí ni ìdánilẹ́kọ̀ọ́ yìí, kí ló dá lé lórí? Ìdánilẹ́kọ̀ọ́ yẹn dá lé lórí pé a pè àkórí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ní deep reflection, pé báwo la ìkátúnkọ̀kọ́ jinlẹ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ní ìjọ Séráfù, láti lè wò wípé bí ọ̀pọ̀lọpọ̀ ti ń fojú wò wípé àwọn agbọ́jésù yẹn wọn ò nímọ̀, wọn ò lẹ́kọ̀ọ́, wọn ò ní ìdálò. So a fẹ́ wá ń kó pé àwọn ohun tó lè mú káwọn èèyàn jinlẹ̀ sí ni pé káwo ara wa níwò pé àwa náà jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ tó dẹ̀ perégedé nínú iṣẹ́ ìránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ń lọ Bible school, agbọ́jésù náà ní seminary tí ẹ̀ka iléèwé wà ní káàkiri ní Ogun State. Ó wà káàkiri l'Ogun State tí wà dẹ̀ ní àwọn olùdálẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe. So ìyẹn la máa ń wá sopọ̀ pé a bá ti ṣe káàkiri gbogbo agbègbè, àwa parapọ̀ ní ibì kan náà l'Abẹ́òkúta ní ẹ̀kọ́ tá a wá pé ẹ jẹ́ ká tún gbé olùdálẹ́kọ̀ọ́ tó tún nímọ̀ jinlẹ̀ ju táwọn èèyàn máa gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ tí ìyípadà máa bá ayé wọn. ọmọ wa kan láti ìlú Ìbàdàn, broda Iyọ̀ọ́lá, òun la pè ní oṣù kẹta tó wá ṣèdálẹ́kọ̀ọ́ fún wa. Bẹ́ẹ̀ ni, at least àwọn participant tí a dẹ̀ ní ọmọ agbọ́jésù wá fún programu seminar yìí a sì lè ní 220. 220 bẹ́ẹ̀ ni ọmọ tó wá fún seminar yìí tí a dẹ̀ rí pé ìdálẹ́kọ̀ọ́ yẹn ó ń sèso rere láàrin ìjọ agbọ́jésù. ìjọ agbọ́jésù, Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Àmín. Ǹjẹ́ ìjọ agbọ́jésù ní ìlànà kankan fún ìbáwí àti ìtọ́ni nínú ìjọ agbọ́jésù? Jẹ́ tiẹ̀ láwọn ìlànà kankan tẹ́ fi ń bá àwọn èèyàn wí, tẹ́ fi ń tọ́ àwọn èèyàn, tẹ́ fi ń fáwọn èèyàn ní ìtọ́ni? Ẹ ṣé. Ní àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé, ó ní kò sí bí èèyàn ṣe máa wà tó máa jẹ́ olórí tí kò ní sí ọ̀nà ìbáwí. Bíbélì sọ pé ẹni tí a bá ń báwí, ọmọ tí a bá ń báwí tó bá ń warùnkì, ó yóò parun lójijì láìsí àtúnṣe. Ẹni tí ó bá dẹ̀ sí, tí wọ́n bá ṣe àìgbọràn, ó jọ fún ìbáwí. A lè tọ́ka sí ní January 2022, ẹnìkan ṣẹ̀ lára àwọn executive ní agbọ́jésù. Bẹ́ẹ̀ ni, a dẹ̀ fún ní ìwé gbélé ẹ̀ fúngbà díẹ̀. Nígbà tó serve punishment tán, wọ́n dẹ̀ dá a padà. So kò sẹ́ni tó kọjá ìbáwí lábẹ́ òfin agbọ́jésù. So bẹ́ẹ̀ la rí pé àwọn wòlíì tó bá ń hùwà tó kù dẹ̀ káàtó, a ní torí ẹ̀ ní ó jẹ́ pé ẹ̀ka oríṣiríṣi ló wà ní agbọ́jésù. Alẹ́ka wòlíì, alẹ́ka ọ̀dọ́, alẹ́ka obìnrin rere, alẹ́ka ọmọ ogun, alẹ́ka evangelical, alẹ́ka monitoring. Àwọn yẹn ló ń ṣiṣẹ́ láti mójútó gbogbo ẹ̀ka district tó wà lábẹ́ agbọ́jésù l'Ogun State. So tó bá dẹ̀ ṣẹ̀, tó bá mú ẹjọ́ wọn wá, àti láwọn ẹ̀ka tó ń bójútó ìbáwí tí wọ́n máa fi mọ̀ pé o ò lè ṣe o, ìṣẹ̀dá tó o bá ti gbọ́ràn sí
àṣẹ àwọn bàbá bóyá kò fi agbọ́jésù lẹ̀ kó rìn síwájú kó má bà orúkọ yẹn jẹ́ tí yẹn a sì mẹ́ǹtì ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyípadà ti ń wà lára àwọn ìyípadà tó múnádóko ti ó ti ń wà Ọlọ́run àgbà fún wa ní akọ́ ọ̀dọ̀ tí gẹ́gẹ́ bí alága agbọ́jésù ní ìpínlẹ̀ Ògùn Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ṣé ká wá sọ pé gbogbo àwọn ìwà oríṣiríṣi àti àwọn ìwà ìtọ́ táwọn ọmọ agbọ́jésù tí wọ́n ń wù lórí social media lórí TikTok lórí Facebook káàkiri tá à ń rí tá a dẹ̀ ń ṣiṣẹ́ ìwádìí nínú ìmúra àti náà ṣé àwọn ìgbésẹ̀ wo lẹ́yìn ti gbé sí gẹ́gẹ́ bí làwọn àgbà ti gbé sí àbí ṣé kò ṣàtúnṣe fáwọn nǹkan wọ̀nyẹn ni. Olóòtú ẹ má jẹ́ ká ṣe mistake o àti ìrẹ́ nìkan mú a sọ pé eléyìí tó ṣùwà yìí ọmọ agbọ́jésù ni o gbogbo ẹni bá wọṣọ fún gbogbo ẹni ọmọ kérúbù Séráfù ọmọ Mósè Orímọládé o kì í ṣe àwọn tá a mú yìí ni gbogbo ọlọmọ agbọ́jésù kò tẹ́ tí bíi tí ì rí ìkan tá a mú tá a sọ pé ọmọ agbọ́jésù lélẹ́yìí mo lè ṣàtọ́ka sí pé ìkan tá a mú tó mú nígbà kan ní sóònù wa kan ní division wa kan tó gbé eégún tó wọṣọ eégún nígbà tá a gbégbèsè lórí ẹ̀ a rí i pé kì í ṣọmọ agbọ́jésù ìkan tó daṣọ bojú tó gbé kinní ní ìgbà tá a wádìí rẹ̀ lọ lẹ́kọ̀ọ́ a rí i pé kì í ṣọmọ agbọ́jésù tó dáwọn èèyàn gbé bọ́ bá ti hùwà bàjẹ́ wọn lágbọ́jésù ni àwa dẹ̀ ti ní àwọn ọ̀gbìn tó máa ń gbé ìgbésẹ̀ tó máa ń tẹ ọpọlọ tọpinpin ibi tí ìjọ yìí wọ́n á tọpinpin ibi tẹ́ni yẹn bá ti wá gbá tá a mọ̀ tá a gbọ́rọ̀ yìí a rí i pé kì í ṣe ọmọ agbọ́jésù ìtàn ló wà ní tìrẹ àbí something like that kì í ṣe agbọ́jésù ni. ṣé wàá rí bíi pé ìkẹ́ tó gbé àgbò wọnú ṣọ́ọ̀ṣì tó ń fàgbò gbàdúrà níwájú pẹpẹ tó wà nìtàn nìbàdàn ló wà àwọn kọmitì wa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ nìbàdàn wọ́n dẹ̀ lọ kàn wọ́n rí signboard ẹ̀ wọ́n ya signboard ẹ̀ kì í ṣàgbọ́jésù. At the end of the day ó sá lọ nítorí wọ́n gbé dágìdìgbò pé kó wá sọ tẹnu ṣùgbọ́n kò lè dúró torí pé ó mọ̀ pé ibi tó ọ̀bẹ bàdé òde. ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn tá à ń wò yìí wọn kì í ṣe wọn kì í ṣàgbọ́jésù. èyí tá a bá mú tó bá mú kó tó fi rò pé bóyá agbọ́jésù ni gbogbo àwọn tó ń hùwà bàjẹ́ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ á lọ sí orí òkè Agélú wọ́n torí pé wọ́n láǹfààní láti lọ bẹ̀ kò sẹ́ni tí ò lè lọ orí òkè lọ gbàdúrà ṣùgbọ́n torí pé wọ́n ń lọ orí òkè yẹn lọ gbàdúrà ń lọ ọ̀pọ̀lọpọ̀ fi máa ń rò pé gbogbo orí òkè yẹn èrò máa ń pọ̀ jù ń bẹ̀ iná fi ń rò pé bóyá ọmọ agbọ́jésù gbogbo àwọn tó hùwà bàjẹ́ agbọ́jésù kọ́ ló ń hùwà bàjẹ́ o kì í ṣe ọmọ agbọ́jésù ikọ́ tá a mú ládùúgbò wa recently tó lọ bá wọn ṣe MC tó jí fóònù ń bẹ̀ ọmọ agbọ́jésù kọ́ o àṣèdá àwọn gbé wọn bẹ̀ sí lọ́wọ́ bá mi pé ẹni ọmọ mi kọ́ o eléyìí ń ṣàgbọ́jésù kò kílèmù ara ẹ̀ kò dẹ̀ òun náà dẹ̀ sọ pé ṣéjọ ọmọ olówó kò sọ pé agbọ́jésù náà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n dá dúró wọn ò ní ilé tí wọ́n ti jáde so wọn ò ní bàbá wọn lálábàáwí so ìwà tán dẹ̀ ń hù yìí ìwà yẹn ni wọ́n ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa ń wò wọ́n pé àwọn agbọ́jésù yẹn ni ayé ìjọsí tí ò sẹ́ni máa bọ́ síta máa sọ̀rọ̀ jáde téèyàn ò bá ń sọ̀rọ̀ jáde ìdọ̀tí tí ò bá ń ṣe tiẹ̀ wọ́n máa fi kàn án torí ọ̀pọ̀lọpọ̀ yìí àwọn tó jẹ́ bàbá nẹ́tíwọ̀kì ò sí ní ń bó ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n kì í ṣe àdúgbò wa lágbára Ọlọ́run ìjọba ò ní bàjẹ́ o àmín ìjọ agbọ́jésù kan ló ń hùwàkiwà àwa ò tẹ́ tá a bá mú èèyàn kan tó bá pa agbọ́jésù lòun ìdájọ́ tá a máa ṣe fún tiwa. irú àwọn ìdájọ́ wo lè máa ṣe fún wọn. a lè mú yàn ká ní kó fi church ká ti church ẹ̀ pa ká dẹ̀ dá padà lọ ságélú kó lọ bẹ̀rẹ̀ sí túnṣe ìrànṣẹ́ kọ́ tí ò dẹ̀ gbọ́dọ̀ má ṣe. a lè gbé kó lọ síbi ìgbìmọ̀ ìpá pé ó yá lọ sí ìjọba yìí tá a mọ̀ pé ìjọ àwọn bàbá tó lè fún ní ìjìyà tó gbópọn wọn á ní kó lọ padà lọ síbẹ̀. àti ìgbàyàn kan ká àti ìṣèdájọ́ ẹnìkan ká ní kó lọ sanwó tá a bá fáìnì yàn pé kó lọ sanwó fáìnì àfún kan kó mọ́ nídìí pé kó túbọ̀ lè máa hùwà ìbàjẹ́ sí agbésí bí kò jowó lọ. àwa òkè àní fáìní ẹ̀ ṣùgbọ́n àjẹ́ kó mọ ìjìyà tó gbópọn. yẹn ní bá ní ṣe bí kò jowó lọ. ní kò jowó lọ. sòdí nìyẹn àwọn ìjìyà tó ju ẹ̀ ju owó lọ ó wà ní agbọ́jésù. bàbá wa lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí ìlanilọ́yẹ̀wò lè fẹ́ fún wa lórí ẹ̀ torí ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí ó ti dá ariwo tó pọ̀ lẹ̀ gẹ́gẹ́ bí alága agbọ́jésù ní ìpínlẹ̀ Ògùn àwọn ìlanilọ́yẹ̀wò lè fẹ́ fún wa lórí ẹ̀.
ẹ ṣé olóòtú. Ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀rí kò ṣe ẹ̀rí, èmi ò kì í máa ń sọ púpọ̀ ńbẹ̀. Kí ló dé tẹ́ fi ń sọ púpọ̀ ńbẹ̀? Ìdí ni wípé nínú ìwé òfin wa ní agbọ́jésù ní national, ó wà ńbẹ̀ wípé ẹ̀rí kan ṣoṣo tí agbọ́jésù ní òun ló wà ní àgélú yẹn. Ẹ̀rí kan ṣoṣo tí agbọ́jésù ní ló wà lágélú. Ó ló wà lágélú yẹn. Ẹni tó bá dẹ̀ ní ẹ̀rí tiẹ̀, tó bó ṣe ní ẹ̀rí ẹ̀, ó máa lè defend ẹ̀ pé òun báyìí ni báyìí lòun ṣe gba ẹ̀rí òun o. Èmi tí mi ò dẹ̀ ní ẹ̀rí tó jẹ́ nù ọkàn mi ní ẹ̀rí mi wà, tí mo dẹ̀ jẹ́ bíbélì mi ní ẹ̀rí tí mo gbójúlé, mi ì lè sọ ń pa ẹ̀rí. Ìyí tí mo lè sọ ń pa ẹ̀ ní ìyí tí Ọlọ́run sọ̀kalẹ̀ tó wà ní olú ìlú wa ní àgélú, tí gbogbo ayé dẹ̀ mọ̀ pé ẹ̀rí òtítọ́, ẹ̀rí òdodo ni. Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́, mo láǹfààní láti wọ ọbẹ̀, láti mọ ohun tí wọ́n ń pè ní ẹ̀rí. Béèyàn bá wo báwọn èèyàn ṣe ń ṣe ẹ̀rí Akíntóbi tí ń jáde ní September 15 to 16 ní àgélú, tó bá dàkókò tó máa jáde, tó bá jáde gorí stage tó ń wà, lẹ́yìn kó jáde, ó bá dé agogo tó yẹ kó padà wọlé aago 3, kò sí tó lè dá dúró, wọ́n tún gbọ́ padà. Ọ̀kí ń gbé gorí mọ́tò. Ẹ̀rí Akíntóbi kì í gorí mọ́tò, wọn kì í wọ̀ kiri ìlú. Bí ìlú àgélú ṣe tóbi tó, kò kọjá inú yàrá ẹ̀rí padà sórí stage ẹ̀, wọ́n wọ jáde nínú ilé yẹn kó dẹ̀ gorí stage. Lẹ́yìn àdúrà kan bá ti parí àdúrà kan tún àsìkò tó máa jáde padà wọlé, kò kọjá àsìkò yẹn. Tí gbogbo àwọn èèyàn tó dẹ̀ ń gbàdúrà ń bẹ̀ ń rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu títí di ọ̀la yìí. Ṣùgbọ́n pé mo bá fẹ́ sọ lórí àwọn tó ń ṣẹ̀rí, advice tèmi lè fún wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a gba ìpè, àwọn tó ń ṣe ẹ̀rí fún wọn, wọ́n mọ̀ ọ́n. Àwọn tó dẹ̀ ń ṣẹ̀rí fún àwọn náà mọ̀ bọ́n ṣe bá a pàdé. In lè condemn tí wọ́n ń ṣe, ṣùgbọ́n kò sínú ìlànà àti àṣẹ ìwé àṣẹ tó ń fún mi pé kí n bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀rí. So ní Ògùn state tí mo wà, mo máa ń sọ bá náà fẹ́ dá ẹgbẹ́ ẹlẹ́rìí lẹ̀, mo ní kò sínú ìlànà. Torí bàbá aládùn àti sọ fún wa pé ẹ̀rí kan ṣoṣo ní ìwé òfin wa wà ń bẹ underline lẹ̀ pé ẹ̀rí kan ṣoṣo ló wà o, Olúwa làgélú. Bóyá àwọn tó wá kù àṣẹ ẹ̀rí náà ń gbà, tó máa láwọn gbà àṣẹ ẹ̀rí, tó máa kàn kò ti fún, èmi ò mọ̀. Ṣùgbọ́n tí mo mọ̀ tó dá mi lójú ni pé ẹ̀rí kan ṣoṣo tó wà, Olúwa làgélú. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Oníkálùkù dẹ̀ ṣe gbà, òun ló lè sọ ń pa ẹ̀. Ṣùgbọ́n ìbáṣe wa ń bà á jẹ́ tó ń ṣe kiri tó di kíní kiri, ó kù sọ́wọ́ oníkálùkù. Àwa náà ti ń gbé ìgbésẹ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé dá ẹ̀rí yìí, wọ́n ti kóra jọ pọ̀, wọ́n lọ rẹ́gísítà ní CAC. Àwọn tó ń ṣe ẹ̀rí wọ́n ti kóra wọn jọ pọ̀, wọ́n lọ rẹ́gísítà ní CAC ní Àbújá. Wọ́n ti ní ìwé òfin tó ń fi ń gáìdì wọn. Bẹ́ẹ̀ ṣe dá iléeṣẹ́ ti yín lẹ̀ yìí, ohun àwọn Kérúbù concept, ẹ bá rẹ́gísítà lágélú ẹ ní Àbújá ní CAC, ẹ ti rẹ́gísítà, ẹ ti ní registration. Kò sẹ́ni tó lè dín lọ́wọ́ tó bá wù ilẹ̀ lè ṣe. Ohun tó dẹ̀ kù ń bẹ̀ náà ni pé a ní freedom of association. So tí alága kan bá wá dìde pé n tẹ́yìn ṣe kò tẹ́mi lọ́rùn, mo fẹ́ dá ogun á dìde, á gbé yín lọ ilé ẹjọ́, ilé ẹjọ́ á dẹ̀ dá wọn láre torí pé ohun tí wọ́n ṣe wọ́n ti fi sábẹ́ òfin. Ìjọba ti mọ̀ sí, wọ́n ti gbé sábẹ́ ìjọba ti mọ̀ ń pa ẹ̀, ìjọba dẹ̀ ti fún wọn láṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ ń tá à ń ṣe tó wà nílùú nísìn, tí ìjọba bá ti fún yàn láṣẹ, ó ti free láti ṣe gbogbo tó bá wù ú. Ìwọ́n tó bá wá ń fẹ́ kan halẹ̀ tó ń gapá, wọ́n á gbé ẹ lọ ilé ẹjọ́, lọ́yà jẹun, adájọ́ jẹun gbà ẹ̀. So based on this, àwa ò lè sọ pé ẹ̀rí o, ṣùgbọ́n bá wa sọ pé èyí táwa mọ̀, òfin wa ti fàyè lẹ̀ pé wọ́n bá mú yàn kan lẹ́lẹ́rìí, bàbá aládùúrà sọ pé òun ló máa lọ dìfẹ́ǹdì ẹ̀rí ẹ̀. Fúnra rẹ̀ ló máa dìfẹ́ǹdì ẹ̀ pé ẹ̀rí tí mo ní yìí o, nǹkan tó jálé lórí rẹ̀ o, bí mo ṣe gbà á rèé o, ọ̀nà tí mo bá gbà á rèé o, kò pẹ́ anybody lára rárá. Ẹ̀yin ènìyàn tẹ́ ń wò wá nílé 08165537283, ẹ ní àǹfààní láti pè wọlé sórí ètò tòní, ẹ ní àǹfààní láti pè wọlé. Tẹ́ ẹ bá ti pè wọlé, a máa gbé ìpè yín, ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì díẹ̀, ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì. Tá bá dẹ̀ ti sọ̀rọ̀ wa, ká tètè kó lójú ìlà fún ẹlòmíràn
láti pè wọlé 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí. Bàbá wa nínú Olúwa Special Apostle Prophet Dr. Samson Olú Adéníjì JP tí wọ́n jẹ́ alága fún ìjọ Agbọ́jésù ní ìpínlẹ̀ Ògùn, àwọn ni àlejò wa tí a jọ wà nínú ilé. Ẹ ní àǹfààní láti pè wọlé, nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí nìyẹn. Bàbá wa tá a bá rí ọmọ Agbọ́jésù, ṣe àpò tá a bá pàdé ọmọ movement àwọn fún àmọ́ kó movement ni, tá a bá pàdé secret àwọn àpò secret ni, tá a bá rí ọmọ Agbọ́jésù àwọn àmì wo la fi mọ̀ pé ọmọ Agbọ́jésù lè ní tòótọ́? Ẹ ṣé olóòtú. Àkọ́kọ́ àmì tó jẹ́ láàárín gbogbo kérúbù àti séráfù, àkọ́kọ́ ni pé ọ̀sán máa gbọ́ Jésù lọ́kùnrin lóbìnrin tí ò ní dé fìlà. Ìwọṣọ wa dẹ̀ rí ti rí bá ṣe máa sún ọwọ́ aṣọ wa. Ìwọṣọ Agbọ́jésù yàtọ̀ sí ti àwọn ìjọ mi tí ó dẹ̀ wà unique to standard tá a ti mọ̀ wá mọ̀ pé Agbọ́jésù lélẹ̀. So ìyàtọ̀ tó wà láàrin wa nìyẹn. Mo sẹ́ndì fídíò kan sínú platform Seraph Unite láìpẹ́ yìí nípa ọmọ Agbọ́jésù kan tó múra bí kò ṣe yẹ kó múra, tí mo sì mọ̀ pé iná wà ní platform yẹn. Kí lójú ìwòye yìí sí? Tó sì sọ categorically bẹ́ẹ̀ pé ọmọ Agbọ́jésù lòun. Kí lójú ìwòye yìí sí? Bí n bá rántí fọ́tò tẹ̀ ń wé yìí, a lè sọ pé kóníkálùkù kéèyàn máa múra tó bá jẹ́ Agbọ́jésù tòótọ́, kò ní múra tó rough. Tó bá jẹ́ Agbọ́jésù tòótọ́. Tó mo ti sọ lẹ́ẹ̀kan, mo ní kì í ṣe gbogbo ẹni tó ń lọ sí Agbọ́jésù tó ń lòun ọmọ Agbọ́jésù òun náà ló ń hùwà ọmọ Agbọ́jésù. Mo sọ fún yín o, mo ní ọ̀pọ̀lọpọ̀ ń lọ sí Àgélú, tí wọ́n bá ti dágélú wọ́n lọ gbàdúrà, wọ́n bá máa kó ńbẹ̀ nígbà July tán lọ sórí òkè, wọ́n rọ̀pá wọ́n ra Bíbélì, wọ́n ń bọ̀ wá dájọ́ ọ̀lẹ̀ tán bá ti dé, wọ́n ń bá jókòó irú yàrá tá a wà yìí ó ti tó, wọ́n laago tó bá níbo ló ti rọ̀pá àdúrà báwo ló ṣe ṣe bẹ́ẹ̀ náà wọn task force wọ́n bá lọ bá wọn ní Àgélú náà ti gbọ̀pá. Wọ́n ní Àgélú làwọn ti gbọ̀pá. Ṣùgbọ́n ńgbà tí kìdẹ̀ ń ṣe gbogbo ẹni wòlíì gbogbo ẹni tó ń wá orí òkè yẹn la lè mọ attendant wọn. And two, to God be the glory, níbi tí Adébádé lóògùn state wa lọ́wọ́ yìí, àwa fúnra wa ti ń ṣe registration fún ọmọ Agbọ́jésù. Nínú churchman booklet tiwa, registration ọmọ Agbọ́jésù wà ń bẹ̀. Tẹ́ ẹ bá rí ọmọ Agbọ́jésù tó bá dress wrongly, ìbéèrè àkọ́kọ́ ni pé parish wo ló belong sí, district wo ló belong sí. Àwọn ìbéèrè tá a gbọ́dọ̀ bí. Bẹ́ẹ̀ ni, ta lálága parish yẹ, ta lálága district yẹ. Tí ò bá ti lè dáhùn, tó bá rí pé kí lórúkọ parish yẹ, ìkejì kí lórúkọ district tó belong sí lábẹ́ Ògùn state, ẹsẹ̀kẹsẹ̀ ẹ bá pè mí, màá dárúkọ district chairman, màá pe district chairman pé ẹni báyìí parish wo ló belong sí ládùúgbò ẹ. Wọ́n á sọ, torí bẹ́ẹ̀ la ṣe tò ètò registration wa tá à ń ṣe lọ́wọ́, pé bàtà bá ṣe registration yẹn tán, a máa wá issue membership certificate fún gbogbo ọmọ Agbọ́jésù tó bá wà lóògùn state, tó wà lábẹ́ Agbọ́jésù lóògùn state. Ẹni tí ò bá ní, tó bá dé church kí ni àwọn ìta fẹ́ dámọ̀, kò ní certificate of membership. Nígbà tán fún mi ní doctor, mo gba oyè doctor, mo gba certificate, mo gba di ambassador, mo gba certificate tí ó ṣe é fojú rí. So tó bá jóyè wòlíì wá gba certificate. Certificate Àgélú, àwọn kan lọ ṣe forgery certificate. Àwọn kan lọ ṣe forgery certificate. Bẹ́ẹ̀ ni, ní ìlú kan ní àdúgbò wa ní Adó-Odò Ọ̀tà. Immediately tán rí certificate yẹn, wọ́n pè mí, wọ́n send ẹ̀ sí mi, mo dẹ̀ rí pé mo forward ẹ̀ sí national secretary. Kì í ṣe signature bàbá àdúrà ló wà ń bẹ̀, kì í ṣe signature secretary conference ló wà ń bẹ̀.
ó dẹ̀ ní ẹ̀dẹ̀ lọ fún yàn ẹni tí ò gorí òkè ẹ̀mí ọjọ́ mẹ́ta, ẹni tí ò mọṣẹ́ àdúrà ọjọ́ mẹ́ta, tí ò mọṣẹ́ àdúrà ṣe onípẹ́pẹ́ torí pé ìyá ẹni yẹn kú dájọ́ lẹ̀ ó kú, ó dẹ̀ fẹ́ kí òun náà ọmọ yẹn gbọ́dọ̀ gorí àlééfà ìyá ẹ̀ kó wá jó. báwo lẹ ṣé wọ́n ṣọ́ọ̀ṣì ti di tí wọ́n ń ṣe property wọ́n máa ń jogún ẹ̀ ní gbàtà gbégbèsè lórí ẹ̀ wọ́n rí i pé kì í tún ẹni yẹn gangan kò tiẹ̀ wá ń ṣe àgbọ́ Jésù ṣùgbọ́n ó dẹ̀ ń lọ fi certificate àgbọ́ Jésù, ó lọ forge signature, ó forge certificate, ó easy to print. ṣùgbọ́n nígbà tá a rí ṣé mo àìmọye èèyàn ló lè ní lọ́wọ́ tá a ní mọ̀ ṣùgbọ́n nígbà tá a ṣe rí tú ẹsẹ̀kẹsẹ̀ la gbégbèsè lórí ẹ̀ irú eléyìí gbọ́dọ̀ rí light of the day. torí ohun téèyàn bá ń ṣe kó fara gbogbo ara ṣe kó lè mọ̀ pé ó ṣe. àfọ̀mọ́ yẹn àwa àti ẹ̀yin tẹ́ ń ṣe akọ̀ròyìn yìí òun lè lè jọba àfọ̀mọ́ bá àwọn ibi tẹ́ bá ti rí àléébù tó kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká mọ̀ àgbégbèsè lórí ẹ̀. Ọlọ́run alààyè ràn wá lọ́wọ́. ẹ ṣe púpọ̀. àwọn àmì a ti sọ nípa àwọn àmì ẹ jẹ́ ká wá wò báyìí bàbá wa àwọn ìlànà wo ni a gbọ́dọ̀ tẹ̀lé tí ohun àwọn kérúbù adéoyè tí n bá fẹ́ di wòlíì lábẹ́ agbẹ́jésù ẹ sọ nípa àwọn wòlíì lẹ́ẹ̀kan tí n bá fẹ́ di wòlíì lábẹ́ agbẹ́jésù àwọn ìlànà wo ni mo máa tẹ̀lé tí n máa fi di wòlíì lábẹ́ agbẹ́jésù. ẹ ṣe kẹ́yàn tó lè sọ pé òun di wòlíì lágbọ́ Jésù ó máa ní bàbá àdúrà tó tara ẹ̀ dìde bàbá àdúrà tó gba ìlànà lábẹ́ àkànlè kó èèyàn kan bó ṣe ń lọ sí àgérù lọ gba oyè wòlíì yẹn ó máa kó wọn lọ sí àwọn ọmọ alàgbà àjọ bẹ́ẹ̀mí ṣe wà níbí mo fẹ́ fìyàn jẹ wòlíì mo gbọ́dọ̀ ti rí ẹni tí ó fara mọ́ tá a ti mọ̀ pé ẹ̀mí Ọlọ́run wà lára ẹ̀ ó dẹ̀ ti kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wòlíì yìí kó kọ́ ká mọ̀ pé ó perégedé tí ò bá perégedé tẹ́ a bá fi jẹ́ wòlíì ó máa kó bá wa torí pé ìjọ tó bá ṣìṣe wọn á ní kó lọ sọ́dọ̀ bàbá ta ló fún ẹ lọ́pàá wòlíì bó ló ti gbọ́ pa wòlíì àwọn wòlíì táwa ní a gbọ́dọ̀ kọ́kọ́ lọ screen wọn wọn á mọ̀ wọ́n torí ẹ̀ kan tó gbà wọ́n sí ẹ̀ka wòlíì wọn á béèrè certificate tó fi jẹ́ wòlíì ṣáàbí agbẹjẹsùn ìyẹn ni pé ìjọ tó bá máa joyè wọn á fún wọn ní certificate. bẹ́ẹ̀ ni wọn á dẹ̀ fún ọ̀pá wòlíì lé wọn lọ pé ìdánimọ̀ ọ̀pá wòlíì agbọ́jésù dẹ̀ yàtọ̀ sí gbogbo ọ̀pá wòlíì torí wọn ní special ọ̀pá tó o bá mọ̀ ọ̀pá wòlíì tó kan lọ rà lọ́jà ó yàtọ̀ sí tí agbọ́jésù máa fún ẹ. ìyẹn ni pé ó yàtọ̀ sí ìta máa rà ní tòkù. bẹ́ẹ̀ ni sà so nídìí eléyìí kó tó lè di wòlíì àwọn wàá ti gba àwọn ìlànà ìrìn àjò tó máa ń rìn kó tó di wòlíì ò kan lè pé mo fẹ́ di wòlíì agbọ́jésù jẹ́ kí n wá lọ gbọ̀pọ̀ agbọ́jésù gbọ̀pọ̀ agbọ́jésù gbọ̀pọ̀ o a máa ṣe lọ sójú mẹ́ta pàápàá lágẹ̀lú lọ́dọ̀ àwọn bàbá pé wàá lọ ṣiṣẹ́ kán bó ṣe iṣẹ́ ìrànṣẹ́ tó mọ̀ ṣe. a lọ ṣe oṣù mẹ́ta lọ́dọ̀ àwọn bàbá ní àgẹ̀lú lólùlù kó tó gba oyè wòlíì. kó tó lè gba oyè wòlíì. bẹ́ẹ̀ ni. ṣé tó bá máa jẹ́ oyè wòlíì yẹn ṣágẹ̀lú náà ti ń jẹ́ ni àbí district oníkálukú ti máa jẹ́. àgẹ̀lú ni o kò sí oyè tí o fẹ́ jẹ orí òkè náà ti ń jẹ oyè bàbá àdúrà ló máa ta oyè ẹta òróró oyè lé gbogbo àwọn tó fẹ́ joyè lórí ní orí òkè àgẹ̀lú. bàbá àdúrà ló máa ta oyè wọn ní ọjọ́ tí wọ́n ti yà sọ́tọ̀ tó fẹ́ ta wọ́n máa ń ta òróró kì í ṣe just èmi náà ti do mo fẹ́ lọ di wòlíì ní bá ti dá àgẹ̀lú mo di wòlíì nìyẹn kò rí bẹ́ẹ̀ o. kí la wá fẹ́ ṣe tí gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ara wọn hàn nínú iṣẹ́ ìwádìí tó wọn àwọn kérúbù ṣe mo sì mọ àwọn kan tó jẹ́ pé ọmọ agbẹ́jésù ni wọ́n á dẹ̀ máa kọ prophet ǹjẹ́ ẹ ṣe ṣàkíyèsí kí irú ìgbésẹ̀ wo la lè gbé lórí àwọn èèyàn bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú àwọn kan wà bẹ́ẹ̀ tí ó jẹ́ pé wọ́n fìjọ lélẹ̀ fúnra wọn wọ́n lé ọmọ kan wọ́n rí ìjọ wo ni wọ́n lé apostle prophet wọ́n ní àgbáwọ lé eléyìí dà apostle prophet tá n fi joyè bàmú wádìí ọlọ́wọ́ òsì lágbọ́ Jésù mọ́ o òtí kúrò lágbọ́ Jésù evangelical kìíní kan lórúkọ ìjọ òun báyìí náà ti gbéjọ òun ti lọ rẹ́gísítà o ọ̀pọ̀ ló jẹ́ pé wọ́n láwọn ti dá dúró nítorí pé wọ́n fẹ́ discipline kò wá sí bá a ṣe fẹ́ ṣe gẹ́gẹ́ bó ṣe sọ lákọ̀ọ́kọ́ wípé ìjọba ti fi àyè lẹ̀ òfin Nàìjíríà fi àyè lẹ̀ fún freedom of association
freedom of worship ṣùgbọ́n ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa ṣe rádaràda tí wọ́n ń ṣe ṣùgbọ́n aṣọ yìí rèé oníkálùkù ló lọ tòkú lọ́ra tiẹ̀ tó gbé fún télọ̀ tó rán ní style tó wù ú ẹ ti dá wọn mọ̀ ṣùgbọ́n kò sí tí a fi máa ṣe ẹ̀ẹ̀kan ṣe máa ṣe bòlò tí ò ní rúgbẹ́ ó máa farahàn nù ìwà àti ṣe wọn ó máa farahàn bẹ́ẹ̀ gbogbo eléyìí àwa gbègbèsẹ̀ tiwa à ń gbìyànjú ṣùgbọ́n ìrànlọ́wọ́ yẹn wà lọ́wọ́ ìjọba wà lọ́wọ́ àwa náà bí àṣírí ẹlòmí ò bá tú a lè mọ ohun tó ń ṣe níkọ̀kọ̀ o kọ́lọ́run bá wà pẹ̀lú wa bá a ṣe lè wá gbègbèsẹ̀ pé ọmọ kéékèèké tó ń jẹ ẹni bá gba oyè ẹbí ọmọdé bá lọ oko tó lọ ṣẹ́gi tó ru ẹrù tó bá ju agbára ẹ̀ lọ á wọ̀ lọ́rùn ọmọ tó ti tó joyè wòlíì tá a fi jẹ wòlíì òróró wòlíì kì í ṣòróró tí wọn kàn ń gbà sórí tí wọn máa sọ pé wòlíì ni mí wòlíì kó nù wòlíì tí wọn máa sọ iṣẹ́ wòlíì kó nù wòlíì ni mí mìíràn ti jẹ wòlíì kò sí ní tó bẹ ṣe á ṣubú dọ́jọ́ kan á kọjá yìí ẹ ṣùgbọ́n bàbá wa wò pé torí pé kábà a fẹ́ tún ìjọ Kérúbù àti Séráfù ṣe àjọṣe gbogbo wa ní ẹ̀ka àjọ kan ò lè dá ṣe ibi tí mo dẹ̀ ń sọ̀rọ̀ sí gbogbo àgbáyé lénìí ni pé kí gbogbo àjọ bójú tó ká má torí pé a fẹ́ jẹun ká kàn máa fi òróró ẹ̀yà wá kí wọn náà ti tó jẹ wòlíì wá jẹ wòlíì wọn náà ti tó jẹ wòlíì wá jẹ wòlíì ká kàn máa fún òróró lọ á tẹ̀lé lọ́jọ́ iwájú lórí ẹni tẹ́ ẹ fi jẹ wòlíì tí ó ètò wòlíì jẹ ìyẹn ló fà tó yẹ pé kì í ṣe mo sọ nínú programu tí mo ṣe recently tí táfíù kan náà tí mo ṣe ní bí ọ̀sẹ̀ àbọ̀ sẹ́yìn mo sọ fún gbogbo àgbáyé náà báyìí pé gbogbo wa tí à ń dúpọ̀ wòlíì nítorí àtijẹlẹ̀ lóbi ṣe ń fẹ́ di wo tó bá ti lè jọ́n bá ti ta ọ̀rọ̀ wòlíì lórí ló máa bẹ̀ sí misbehave nújọ. ìjọ̀gbọ́n bẹ̀rẹ̀. a máa bẹ̀ sí misbehave máa sọ fáwọn èèyàn pé òun lólórí òun náà ti jóye wòlíì tó kù ni pé ó fẹ́ lọ dájọ́ lẹ̀. ẹni tí ò tí ì lè dá ẹsẹ̀ bíbélì méjì mẹ́ta kà ẹ̀kan ni mo sọ pé wọ́n ní kò ọmọ yẹn ò mọ ọ̀tún sósìn kò lè dáká Psalm 24 ẹni ẹ wá fún ní sàtífíkẹ́ẹ̀tì oyè ìtọ́pọ̀lọpọ̀ àwa olùdásílẹ̀ ń dálẹ̀ ńbẹ̀ ló pọ̀ èèyàn lè torí pé kóun bá jẹun kó máa lọ ṣe ohun tí ò yẹ kó ṣe tó bá jẹ́ pé ọlọ́run lè hàn bá jẹ́ ọlọ́run máa bọ́yàn ó máa yó á ṣe ọ̀nà àbáyọ tó máa fi dókè fún orí ọ̀fẹ́ ọlọ́run ní múnilà láì fi làlà fún ọlọ́run kó ràn á lọ́wọ́. ẹ jẹ́ ká mú orin ẹ̀mí wá láàrin ìṣẹ́jú díẹ̀ káwọn bàbá fi dá tọ́mì ẹ jẹ́ ká mú orin ẹ̀mí wá 08165537283 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè bàbá wa nínú olúwa special apostle prophet Dr. Samson Olú Adéníjì JP àwọn ni àlejò wa lórí ètò tòní àwọn ni alága fún ìjọ Agbọ́jésù ní ìpínlẹ̀ Ògùn ní gbogbo ibi tí Agbọ́jésù tàn dé ní ìpínlẹ̀ Ògùn àwọn ni alága wọn ni wọ́n jókòó tí wáyé tí a jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ètò wọn àwọn Kérúbù ẹ jẹ́ ká mú orin ẹ̀mí wá láàrin ìṣẹ́jú díẹ̀ ká tó rí padà sí apá ìbéèrè mìíràn tó tó lágbára tó mi ìjọ Séráfù lògbòlògbò ní irú àkókò báyìí ẹ ṣé púpọ̀ ń pẹ́ wá pẹ̀lú wa. ẹ wá bá wa pé lónìí ò wá fẹ́ yìí ọlọ́run ló ṣe o tí yá mọ̀ tún ọ̀la ṣe. Ọmọ òjì òjọ̀rọ̀ tó ọmọ lókè méjì tákọ́tábọ̀ wà bàbúrúkú sábẹ́jà níta èlì bí ọba wa. Ẹ wá bá wa pé lónìí ò bá fẹ́ yìí. Ọlọ́run ló ṣe o tí yẹ́ mọ́ tún wá láṣẹ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa yín tí ẹ bá fẹ́ pè wọlé a rí pé ọ̀tọ̀ ní nọ́mbà tẹ́ ń pè 08165537283 nọ́mbà tẹ́ ń wò yìí lẹ ní àǹfààní láti pè sí tẹ́ bá ti pè a máa gbé ìpè yín lọ́wọ́ báyìí 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí tẹ́ bá ti wo link ta sẹ́ǹsì yẹn nọ́mbà yẹn ti wà níbẹ̀ tẹ́ bá ti pè wọlé a máa gbé ìpè yín
lọ́wọ́lọ́wọ́ báyìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún rẹ̀ ta ní pẹ̀lú yín bàbá wa. ẹ ṣé. Bàbá wa jẹ́ kí n mú ìbéèrè tó lágbára yìí wá lára àwọn ìbéèrè tí ó mi ikú àwọn ọ̀dọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ nígbà kan níjọ Séráfù. Àwọn ọ̀dọ́ máa pé àwọn bàbá wa wọ́n máa pé 117 wọ́n máa pé 120 wọ́n máa pé 105 kí wọ́n tó kú, ṣùgbọ́n nísìnyí ó dẹ̀ ti di 45 35 40 55. Kí la lè sọ wípé ó mú irú àwọn nǹkan báyìí wá, pàápàá nínú ìjọ aláṣọ funfun generally, kí la sọ pé ó mú irú nǹkan báyìí wá? ẹ ṣé olóòtú. Ikú ọ̀dọ́ nínú ìjọ Kérúbù àti Séráfù, ohun tó èmi ojú ìwòye tèmi nígbà ayé àwọn bàbá wa, wọn ò ní nǹkan méjì tí wọ́n ń wá ju ìjọba Ọlọ́run lọ. Wọn ò lé nǹkan míì ju ìjọba Ọlọ́run lọ. Wọn ò torí àti là ṣiṣẹ́ ìránṣẹ́. Ohun tí wọ́n ń lépa níbẹ̀ ni pé káwọn ṣiṣẹ́ yìí, káwọn rí èrè, káwọn dẹ̀ jèrè ọkàn fún Kristi. Wọn lákòókò yìí, aago aláago lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí ń wò ṣiṣẹ́. Bọ́lá ń dẹ̀ ṣe pé oníkálùkù ọ̀dọ̀dọ̀ ni. Tá a bá kíyèsí, tá a bá ń wo social media, mo fẹ́ lè sọ pé òun ló ṣokùnfà tó ń fa ikú ọ̀dọ́, torí pé ohun tí mi náà fẹ́ dàbí lágbájá, ọ̀nà ológbà formatic lọmọ yẹn dẹ̀ ń lò, iṣẹ́ ìránṣẹ́ náà lájọ ń ṣe. Formatic lọmọ yẹn dẹ̀ ń lò. Formatic ló tún ń lò. Agbé báwo ló ṣe ṣe? Òun náà wá bẹ̀ sí wá tí ò sọnù kiri. Ó máa wá lọ́nàkọnà pé èmi náà mo fẹ́ lé, mo fẹ́ bá lágbájá, àfi kí n lè bá. A máa wá lọ́nàkọnà. Ẹ kéèsì ohun tó ń lọ láwùjọ wa ní ìsìn pẹ̀lú àwọn ọmọ kéékèèké. A ní a pè kíní ẹnu wọn náà mo ti gbọ́ pé ọṣẹ bìsàbìsà, pé wọ́n ń wá ọṣẹ bìsàbìsà kiri, tó yẹ pé láàárín ọjọ́ 3 ọjọ́ 7 wọ́n á rí owó adé rẹpẹtẹ. Ọ̀dọ́ wòlíì tó bá ń wá ọṣẹ bìsàbìsà àbí ọṣẹ bí mo ṣe fẹ́ dolówó, ó máa kúkú òjijì. Torí ẹni tó áńgẹ́lì àbí àjọ̀nù tó wá gbé owó pàjáwìrì wá bá ẹ̀mí ló máa gbà. So kò sí bá a ṣe lè ṣe, àfi káwa náà padà bẹ̀ sí wò ó. Pé èèyàn bá ń bú wa ní ìsìn pé ó yẹ kẹ́ ẹ ti débi tẹ́ ẹ dé yìí, àwọn èèyàn bá owó bí tí lágbájá wà ní aago aláago lọ́pọ̀lọpọ̀ ń wò ṣiṣẹ́ ni. N tó fa kú pàjáwìrì nìyẹn, n tó fa kú àìtọ́jọ́ nìyẹn, tó fa kú ọ̀dọ́ nìyẹn nù Kérúbù àti Séráfù. Àwọn bó ṣe rí àwọn bàbá tó sì wà ní, mo sọ fún ọmọ yẹn lọ́sàn-án nígbà tó ń pè mí, bàbá àmọ́ ó ti ojú 100 ọdún lọ, tó wà ní Agelu, sì wà lágelu, ṣáwó ni ọdún Agelu tá a ṣe lọ láìpẹ́ tí mo lọ mú àwọn èèyàn kan lọ ṣe iṣẹ́ àdúrà. Bàbá àṣìjọ wà lórí òkè tá a lọ tó lead àdúrà, ṣáwó ni tí ó ṣe pé bóyá wọ́n bẹ̀rẹ̀ bóyá bá jọ ń lọ bàbá máa ṣáájú yìí. Mo ṣe lọ sí Òkè Hò ní ọdún tó kọjá, bàbá tó sì wà ní age of 143 wà ń bẹ̀, tó bàbá àdúrà. Bàbá yẹn ló bí conference secretary wa, bàbá yẹn sì wà láyé kò tí kú, 143 years. 143 years. Bẹ́ẹ̀ni, nígbà yẹn bóyá a máa lọ bí 144 150 145 báyìí. Kí la ohun tó wà nínú ẹ̀ ni pé àwọn bàbá wa lókè Ògùn tá a ti rí tí wọ́n sì wà ní 100 plus ti wọ́n pọ̀ rẹpẹtẹ. Ibẹ̀ náà la ti rí ní àwọn ọ̀dọ́ ọmọ 32, ọmọ 28, ọmọ 40 tó ń kúkú pàjáwìrì. So fún di eléyìí, ohun tí a lérò tá a dẹ̀ gbọ́dọ̀ ṣe òun náà ni pé ká pe àkíyèsí àwọn ọ̀dọ́ wa kán wá sí ìrònúpìwàdà, kán wòye pé ibi tí èèyàn máa dé ó máa débẹ̀. Bí a ò bá jẹ́ kí wọ́n mọ̀ pé ìrìn àjò wa níbi tá à ń lọ yìí, èèyàn gbọ́dọ̀ ní sùúrù. O gbọ́dọ̀ wo aago aláago ṣiṣẹ́, o gbọ́dọ̀ sáré ìsàkúsà. Tó o bá ti ń sáré ìsàkúsà,
wàá ṣubú láàrin méjì ọ̀nà. Àwọn tó ń ṣiṣẹ́ wàá tètè lówó pàjáwìrì wọn ò ní sọ òdì kejì tó máa padà ṣẹlẹ̀ fún wọn. Wọn ò ní sọ repercussion ẹ̀ fún wọn kan tó máa sọ pé n báyìí lẹ fẹ́ ṣe. So fún di eléyìí a nílò láti pe àwọn ọ̀dọ́ wa sí àkíyèsí. Ọ̀nà wo la lè gbà ni pé ká gba gbogbo àwọn ọ̀dọ́ wa nímọ̀ràn kan fi Bíbélì ṣe ìgbẹ́kẹ̀lé. Tí wọ́n bá ti fi Bíbélì ṣe ìgbẹ́kẹ̀lé, ibi tí wọ́n ń lọ wọn á débẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. Bíbélì wípé òkèlè gbígbẹ tòun ti ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹni tí ò bá ti ní ìtẹ́lọ́rùn á wá ohun tí ò yẹ kó wá, á dẹ̀ rí ohun tí ò yẹ kó rí. Gbogbo àwọn tí ó dẹ̀ ń kú yìí náà a fi yọ̀ wọ́n. Ẹlòmíì wà tó jẹ́ pé ó ń bo nǹkan mọ́ra. Mi ò lè sọ nǹkan tó ń ṣe mí fún yàn kí wọ́n bá pa mí. Mi ò lè sọ nǹkan tó nígbà tó àìsàn dẹ̀rẹ̀ ohun tó àìsàn nínú ni pé bò mí mọ́ra kí n pa ẹ́, pariwo mi síta kí n fi ọ́ lẹ̀. Nǹkan máa ṣe èèyàn ńgbà míì tó nílò àti súnmọ́ àwọn èèyàn pé kí wọ́n lè fún ní àmọ̀ràn, kán lè fún ní tó máa fi wora ẹ̀sùn. A máa borẹ̀ mọ́lẹ̀, a máa borẹ̀. Tí èèyàn bá dẹ̀ ti ń borẹ̀, ó máa borẹ̀ pa. Agbára lọ́wọ́ Ọlọ́run àní kúkú òjijì. Àmín. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. So àmọ̀ràn tèmi nìyẹn o, kí gbogbo àwọn ọ̀dọ́ kan yé sáré ìsàkúsà, kan lè rí ọjọ́ ẹ̀mí gígùn àtàlàfíà fi lo ayé wọn. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Bàbá wa bá ṣe mú ìfọ̀rọ̀wérọ̀ yìí wá sí ìjọ Agbéjésù ní gbogbo àgbáyé, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo àwọn ọ̀dọ́ nírú àkókò báyìí? Wọ́n tẹ̀ ní àwọn èèyàn kan sọ pé àwọn illiterate ló pẹ̀lú Agbéjésù. Kí lẹ rò sí ẹ̀? Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fáwọn ọ̀dọ́ lórí ẹ̀? Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Lọ́wọ́lọ́wọ́ báyìí Agbéjésù kò sínú ẹni tó lè sọ pé illiterate ló wà ń bẹ̀. Bàbá aládùúrà wa ó kàwé. Wọ́n dẹ̀ láwọn tó kàwé tó sopọ̀ mọ́ wọn nínú ìgbìmọ̀ tí kì í ṣe pé bóyá wọ́n máa sọ pé illiterate. Àwọn ọ̀dọ́ wa náà dẹ̀ rèé wọ́n àti ní professor nínú àwọn ọ̀dọ́. Bẹ́ẹ̀ ni a ní masters degree holder. Àìmọye degree holder tó wà nínú àwọn ọ̀dọ́ wa lénìí. Ẹni tó jẹ́ olórí àwọn ọ̀dọ́ wa kò sí ọmọ kékeré, kò sí ẹni tí kò nímọ̀ rárá nù wọn. Gbogbo ni wọ́n mọ̀ tí wọ́n sì gbèrègèdè nínú ẹ̀kọ́ òwe. Àdẹ̀ sì ń rí orí ọ̀fẹ́ láti ṣe tún mú àwọn ọmọ ọ̀dọ́ yẹn kan túbọ̀ máa ní ìtẹ̀síwájú. Láìpẹ́ yìí ààrẹ àwọn tó ń fún àwọn ọ̀dọ́ wa ní scholarship. Ọ̀pọ̀ wà nínú wọn ní Ṣakí ní polytechnic tó wà ń bẹ̀. Tí wọ́n fún wọn ní scholarship kó máa fi lọ síléèwé. Ní Òwu Tech aláwọn ọ̀dọ́ wa rẹpẹtẹ ń bẹ̀ tá a sì tán gba scholarship tó fi ń kàwé ń bẹ̀. Ní School of Health Science and Technology ní Ìṣẹ́yìn wọ́n wà ń bẹ̀ bákan náà torí wọ́n sì wọ́ bẹ̀. So à ń encourage àwọn ọ̀dọ́ wa láti máa kàwé ní gbogbo ìgbà lásìkò yìí so that wọn ò ní máa rò pé àwọn tó wà ń bẹ̀ torí ẹ̀ka ọ̀dọ́ wa ó lágbára. Wọ́n ń ṣe quarterly meeting ní national, àwa ń ṣe ní state yìí tó tẹ̀ pé gbogbo ìgbà tí wọ́n bá ṣe camp wọn mídò ìpẹ́ ti wá witness camp wọn àwọn ọ̀dọ́ wa rí ọ̀fẹ́ láti wà ní ìkan níbẹ̀ tí ó dẹ̀ pé àwọn ìdálẹ́kọ̀ọ́ tí ó wà ń bẹ̀ ó yanrantí tí ó dẹ̀ ṣe ń tẹ̀síwájú bákan náà. So mo lè rọ àmọ̀ràn tí mo lè fún gbogbo àwa tá a jẹ́ olórí ìjọ lápapọ̀ torí inú ìjọ ni a ti ń bẹ̀rẹ̀, ilé la ti ń kẹ́sọ̀rọ̀ òde. Ọ̀pọ̀ olórí ìjọ kò rẹ́dí àti fọmọ wọn lẹ̀ wọ́n darapọ̀ mọ́ bí tí wọ́n ti máa kẹ́kọ̀ọ́. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ nù àwọn olórí ìjọ yìí ni pé kọ́mọ dùbúlẹ̀ kó lórí òkè ẹ̀mí, kọ́mọ dùbúlẹ̀ kó ń wá lókè májẹ̀mú. Nígbà tí olórí ìjọ lókè májẹ̀mú, ọmọ ìjọ náà lójọ́ kan tó náà lásìkò tó fi ń lo orókè májẹ̀mú. Orókè májẹ̀mú àwádìí púpọ̀, ìṣòro àṣekú wọ́n máa ṣe. Ọmọ tó ń lọ ṣòru tí ò jókòó tí ò mọ
pọ́pọ́sì tóun ṣe á ṣe rádaràda ṣùgbọ́n nígbà tó bá ní ohun tí ọmọ bá rí tí bàbá ẹ̀ bá ń ṣe òun lòun náà máa ṣe tó náà bá dẹ̀ ti wò láàrin ọ̀sẹ̀ mélòó òun náà lóun ti di olùdásílẹ̀ òun fẹ́ lọ dájọ́ lẹ̀ kò sí méjì tó máa gbé dáwọ́ dání ju kó lóun orókè májẹ̀mú ní ẹnìkan mórí mọ́lé orókè májẹ̀mú lẹ́ à ń bọ́ lọ ti lọ lẹ́ẹ̀kan lọ́dún yìí kẹ́ẹ̀kẹ́ mélòó tó fẹ́ lọ bí ẹ̀mejì lè bá lọ́run dá májẹ̀mú bí ẹ̀mejì bẹ́ẹ̀ bẹ́ta ṣùgbọ́n gbọ́ bá pẹ́ májẹ̀mú tí kìdẹ̀ ń ṣe mi ló bá dá májẹ̀mú ilé kọ́ndẹ́mù tó bá ń ṣe ṣùgbọ́n ọ̀nà láti bá wọn sọ ni pé a máa fi ọgbọ́n pè wọ́n ẹ wá sí ìdálẹ́kọ̀ọ́ tẹ́ bá ti ń wá sí ìdálẹ́kọ̀ọ́ ẹ lọ sí ọ̀dọ̀ youth enforce wọn lọ sí meeting youth tó bá dé meeting youth tó bá rí ẹni tó ń ṣíwájú ẹ ní wọ́n máa ń ṣe section by section wọ́n máa ń pínra wọn sí fún ìdálẹ́kọ̀ọ́ lecture wọ́n bá ṣe lecture tó wọ́n máa ṣe Sunday school wọ́n máa ṣe bible study gbogbo bible study tó ń kọ́ yẹn ó ní tó ń kọ́ then wọ́n á ṣe ẹ̀kọ́ ìdálẹ́kọ̀ọ́ lórí pé kí ni ẹ̀ ń ṣe lóní ìjọ yín àbẹ́là tá à ń tàn ìtura tá à ń lò báwo la ṣe é ṣe pẹpẹ tá a gbé kalẹ̀ kí ni ó túmọ̀ sí gbogbo ẹ̀ láti ń kó àwọn ọ̀dọ́ wa tí láti lè jẹ́ kí ìyàtọ̀ wà kó ju bí ó ṣe wà tẹ́lẹ̀ lọ. Ọlọ́run àlàyé ràn wá lọ́wọ́ a nígbàgbọ́ pé tá bá tún pè é nígbà mìíràn lórí ètò àwọn Kérúbù ó ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lágbára Ọlọ́run. adúpẹ́ lọ bàbá wa nínú Olúwa Special Apostle Prophet Dr. Samson Olú Adéníjì JP tí mo gbé mọ́ sí bàbá Kamka wípé wọ́n ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò àwọn Kérúbù ní ìrọ̀lẹ́ yìí lórúkọ Jésù ìjọ Agbo Jésù ní ìpínlẹ̀ Ògùn yóò máa tẹ̀síwájú sí a ó sì jùmọ̀ rí àánú gbà kí wá ní àwọn nǹkan tó kù fún ìtẹ̀síwájú báyìí ní ìpínlẹ̀ Ògùn tí ohun àwọn Kérúbù gbọ́dọ̀ máa fojú sọ́nà fún ẹ̀yin tí a bá fẹ́ pè wọlé 08165537283 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè a máa gbé ìpè yẹn ẹ má wọrí bàbá kí ni àwọn kan tá a gbọ́dọ̀ máa fojú sọ́nà fún ìtẹ̀síwájú ètò ohun àwọn Kérúbù. ẹ ṣe a ti ń pinnu ó ti wà nù èròǹgbà ọkàn wa ní Ogun State pé a tún fẹ́ ṣe ìsọjí àgbàyanu ní ìta gbangba láìpẹ́ tí a mọ̀ pé ìkéde ìrere ni gba wa ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tó Ọlọ́run bá tó ní lọ́wọ́ àwọn tó Ọlọ́run bùkún lọ́pọ̀lọpọ̀ fún torí ìsọjí ìta gbangba ìṣe ló ń náyàn lówó abádẹ̀wò òye tá a ní ìpínlẹ̀ Ògùn wa yìí ni pé kò sí owó dẹ̀ ni Yorùbá pè ní kẹ̀kẹ́ ìrere láti bọ́ síta pé ẹ fẹ́ ṣèsọjí ìta gbangba tẹ́ ẹ̀ bá ti ní aláfẹ̀yìntì ó máa ń lọ tíkọ́ díẹ̀ àwọn ìjọ dẹ̀ máa ń wòrè pé owó wà ní ìsọjí tí wọ́n máa ń pawó ń bẹ̀ ni kò sówó ń bẹ̀ ìpolongo ìrere lásán ni pé látara ìrere yẹn à á jèrè ọkàn fún Kristi àwọn èèyàn kan á dẹ̀ dẹni ìgbàlà mo lè rántí nínú ìsọjí tá a ṣe kọjá a rí ọkùnrin kan tó wà nídìí ọtí tó jẹ́ pé ọtí ló mú lọ́wọ́ tí onísọjí yẹn pè jáde wá pé kó wá wò pé ọtí ló mú kẹta tó fẹ́ mú lọ́wọ́ dùgbò kẹta ló wà níwájú ẹ̀yán bí tó wà bí o kó máa bọ̀ o pé ọkùnrin dẹ̀ wá pé nǹkan tó ń jà o alẹ́ yìí ló máa ṣẹ́ o bá tètè máa bọ̀ o àwọn tó jáde àwọn tó dẹ̀ jẹ́ ọ̀mùgbò wọ́n pè wọ́n jáde gbàtí gbogbo wọn ń jáde níbi ìsọjí ẹnu yà mí pé inú mi dẹ̀ dùn wípé lára àwọn tí ó jáde yẹn wọ́n ti wá ń wúlò fún Kristi Olúwa ṣeun ara wọn ti wúlò fún Kristi tá Ọlọ́run ti jogún wọn tó dẹ̀ ṣe ń wúlò tó mọ̀ pé nípa iṣẹ́ eléyìí Bíbélì sọ fún wa pé wọ́n bá ẹni bí ẹ bá jèrè ọkàn kan fún Kristi ó ní á fi adé kún adé yín ìyẹn ni a ṣe ń rawọ́rasẹ̀ fún àwọn onírídìí ọlọ́rẹ tó lè ràn wá lọ́wọ́ nípasẹ̀ ìsọjí ká gbé kán tì wá lẹ́yìn ká tún polongo ẹ̀bọ síta ìpolongo ire látún ó ti bẹ̀ ní ìsọjí ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìpolongo poster handbill flyers kótó kan venue kótó kan rentage of shares instrument for the period of time tá a fẹ́ lò iṣẹ́ ńlá ni iṣẹ́ ńlá ni ká má pẹ̀lú orin kéwú iṣẹ́ ńlá ni wà ká gbàdúrà pé kọ́lọ́run lo àwọn tó lè nífẹ̀ẹ́ sí ìrere láti ran
ràn wá lọ́wọ́ Ó dà. lágbára Ọlọ́run á fún wa ṣe. àmín. A ó tún pàdé nígbà mìíràn bàbá wa kẹ́ tó máa lọ gbàdúrà fún wa lórí ètò àti gbọ́ ẹ̀yàn tó ń gbọ́ yín nílé. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run wa Ẹ ṣé bàbá. fún oore ọ̀fẹ́ tẹ́ ẹ fún wa láti tún wà níbi ètò yìí ní àṣálẹ́ yìí nípasẹ̀ ohùn àwọn kérúbù. A gbàdúrà fún iléeṣẹ́ náà máa tẹ̀síwájú. àmín. Ìránṣẹ́ yín tẹ́ ń lò ó máa tẹ̀síwájú. àmín. Àìsàn ò ní gbé yín jókòó. àmín. Agbára ọ̀tá ò ní ká yín. àmín. Ẹ ò ní ṣubú ara. àmín. Ẹ ò ní ṣubú ẹ̀mí. àmín. Iṣẹ́ ìránṣẹ́ yìí á tẹ̀síwájú. àmín. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù ẹ débi gíga. àmín. Àwa gbàdúrà fún gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Mo sọ gbólóhùn àṣẹ ọ̀rọ̀ yìí oṣù karùn-ún tá a wà nú ẹ̀ yìí kó tó parí. Ohun rere tó yẹ yíyẹ ògo rẹ̀ Ọlọ́run á yọ̀ǹda fún yín. Gbogbo ọkàn tó wà nínú ìbìnújẹ́ kan àbí míì tó bá ní àǹfààní láti gbọ́ ohùn mi tàbí tó ń wò mí, mo tún sọ pẹ̀lú àṣẹ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run bàbá mi Akíntóbi Àjàyí kó súre fún yín, àmín. kó tú yín sílẹ̀. àmín. Wọ́n tó ń wá kó rí oyún ní, àmín. wọ́n tó ń wá ọmọ kọ́ Ọlọ́run fún ẹ lọ́mọ, àmín. wọ́n tó ń wá iṣẹ́ kó oríṣẹ́ gbà, àmín. wọ́n tó wà nílùú òkèèrè tó ń wá ìwé gbèlú látọjọ́ tó ti pẹ́ wá ọlásìkò Ọlọ́run kó pèsè fún àmín. kan rí ìwé gbà, àmín. kó gbàwé gbèlú rẹ, àmín. kí ìyanu ṣẹlẹ̀, àmín. kí májẹ̀mú Ọlọ́run sí ayé ẹ kó wá sí ìmúṣẹ. àmín. Wọ́n tó wà Nàìjíríà tí ó dàbẹ́ pé Nàìjíríà le fún lákòókò yìí Ọlọ́run ó ṣèrọ̀rùn fún ọ. àmín. Wàá rí àánú gbà. àmín. Bó ti hùn kí Nàìjíríà lè tó kò ní lé mọ́ wa. àmín. A máa tẹ̀síwájú. àmín. Ìjọ kọ̀ọ̀kan lábẹ́ agbọ́ Jésù lágbàáyé a máa tẹ̀síwájú. àmín. Ìjọ Kérúbù àti Séráfù tí a tọwọ́ bàbá Mósè Orímọládé tí wọ́n ṣe gbé kalẹ̀ lónìí àti títí lálẹ́ kó máa tẹ̀síwájú. àmín. Kí iṣẹ́ náà má parun, àmín. kó má bàjẹ́. àmín. A gbàdúrà fún gbogbo àwọn tó dàbí pé kọ̀ǹda ó ní sọ gidi rere igi orí rẹ̀ èso rẹ̀ yóò sì di rere. Gbogbo àwọn wọ̀nyí Olúwa yí wọn padà. àmín. Jẹ́ wọn yè, àmín. jẹ́ wọn yàn, àmín. kan yanjú, àmín. ká yìn ọ́. àmín. Gbogbo àwọn ọ̀dọ́ wa pátá má fi kó jì pa wọn o. àmín. Jẹ́ wọn dàgbà, àmín. ká dògbó, àmín. ká níláárí, àmín. ká tẹ̀síwájú, àmín. káàánú fọhùn. àmín. Lẹ́yìn pẹ̀yìndà ètò yìí ọwọ́ ọ̀tún ohun rere kó kan ayé ẹnì kọ̀ọ̀kan àmín. wa ká lè yìn lógo. àmín. Ògo ni forúkọ Ọlọ́run. hallelujah. Jésù Kristi Olúwa wa. àmín. Àmín àmín lórúkọ a Jésù. dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa tí ẹ darapọ̀ mọ́ wa, a rí pé ẹ wà níbẹ̀ dáadáa, àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin tẹ́ wà lẹ́yìn lọ́hùn, a rí pé àwọn ènìyàn wa wà níbẹ̀ dáadáa tí wọ́n ń wò wá, a dúpẹ́ bí ó kàn wù yí kẹ́ má pè wọlé àbí bí àwọn ìbéèrè tá à ń béèrè yẹn ó ṣe bí pé ó fẹ́ dàbẹ́ ni pé ìṣe ni ká kọ hà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe gáfárà lórí ètò lónìí náà, a ó tún pàdé nígbà mìíràn pẹ̀lú bàbá wa nínú Olúwa lórí ètò tó ní evangelist. A dúpẹ́ ń pé a pè wá sórí ètò yìí bàbá wa ìgbésẹ̀ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa, àgbàgbọ́ pé tá bá tún pè nígbà mìíràn ó ti dàpọ̀ láìpẹ́ yìí. Ẹ jẹ́ ká fún yín ní ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ tó ń bọ̀, ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yìí, ọ̀sẹ̀ mẹ́ta sígbà tá a wà yìí, ẹ ó darapọ̀ mọ́ wa lórí ètò àwọn Kérúbù lórí rédíò gẹ́gẹ́ bí àlejò pàtàkì. A ní àǹfààní a darapọ̀ mọ́ wa lórí gẹ́gẹ́ bí Ọlọ́run ti fún wa lórí ọ̀fẹ́. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lèmi ń jẹ́. Bàbá wa, nọ́mbà wo ni àwọn èèyàn máa ní àǹfààní láti pè sígbàkigbà tó bá ní nǹkan tàbí òmíràn láti bá yín sọ? Phone number mi tí gbogbo èèyàn mọ̀ tí a lè pè mí sí òun ni 080 080 34 34 37 37 94 94 75. 75. Ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 080 34 34 37 37 94 94 75. 75. Àti mú Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ. Bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká fọlọ́run ẹ̀mí mọ́kùn. Ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 080 34 34 37 37 94 94 75. 75. Nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa Special Apostle Prophet Dr. Samson Olú Adéníjì sí nígbàkigbà tẹ bá ní okun tàbí òmíràn láti bá wọn sọ. 081 655 37283 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pè mí sí. Òdú ni nọ́mbà yẹn kì í ṣe àmì fólókò. 081 655 37283 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pè mí sí. Òun náà ni WhatsApp line mi nígbàkigbà tẹ bá ní nǹkan tàbí òmíràn láti bá mi sọ. Ní àǹfààní láti pè mí sí nọ́mbà yẹn sí lè WhatsApp mi sórí nọ́mbà yẹn gbà kan náà. A ó tún pàdé nígbà mìíràn lórí ètò ohùn àwọn Kérúbù ní orí Facebook. Kí àlàáfíà Ọlọ́run alààyè kí ó wà pẹ̀lú wa. Shalom, shalom. Shalom. Ọlọ́run àkórèdé wàrà bàbí kújà àlànà ìlú. Ìbàrẹ̀ ọlọ́run orí kan lábẹ́ adáṣe ní
Ingeza wacha semira ya kaja